láti nǹkan bí ọdún 6 sẹ́yìn òun ni mo ti ń ṣe ìwádìí kiri nípa in fact ọdún 7 sẹ́yìn òun ni mo ti ń ṣe ìwádìí nípa ìran Yorùbá kiri, and kó tó di pé mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí nípa òwò ẹrú àti bí àwọn oríṣiríṣi ẹ̀sìn ṣe dé sí ilẹ̀ wa, àwọn nǹkan tí mo ń ṣe ìwádìí lọ́pọ̀lọpọ̀ òun náà ni àwọn ilé tẹ́ pé tí má ti rí mo máa ń fẹ́ ṣe ìwádìí tó tọ́ àti bó ṣe yẹ. And lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn nǹkan tí mò ń ṣe ìwádìí ni àwọn ogun tó ti ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá, òun náà ni mo focus lé lórí pé kí ló fa àwọn ogun náà, kí ni nǹkan tá a mú bọ̀ láti inú àwọn ogun náà. Òun ni àwọn nǹkan tí mo gbé gbogbo ìwádìí mi tó pọ̀ lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. And nǹkan kan wá wà tí mo fẹ́ ká yọ dáadáa nínú ogun Kírìjí. Mo ti ń sọ̀rọ̀ púpọ̀ nípa rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n mi ò fẹ́ bẹ́ sínú ogun Kírìjí yẹn directly torí mo ti ṣe fídíò kan tó kọjá nípa rẹ̀ tí mo sọ nípa bí àwọn òyìnbó ti ṣe lo ogun Kírìjí láti fi mú wa sìn, colonized wa. Mo ṣe fídíò yẹn, òun náà ní last upload mi, ẹ lè lọ wò ó. Nǹkan tí mo fẹ́ sọ lénìí òun ni pé mo kàn fẹ́ rán wa létí ni o wípé ǹjẹ́ tí ẹ mọ̀ pé ẹbí ni gbogbo wa. Lóòótọ́ gbogbo wa lè má jẹ́ ọmọ Odùduwà directly, ṣùgbọ́n gbogbo ala ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo ala wá láti Ilé-Ifẹ̀. Ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ. Nǹkan ẹlẹ́ẹ̀kejì wá ni pé ó wá yẹ ká bira wa wípé ní 10th century family mélòó gan-an ló wà ní Ilé-Ifẹ̀. Ó ní ìdí tí mo fi béèrè bẹ́ẹ̀, torí tí máa sọ fún yín pé family mélòó gan-an ló dọ̀yọ́ lẹ̀, Ọ̀yọ́ tẹ̀ ń wò yẹn, family mélòó ló dá Ọ̀yọ́ lẹ̀. Màá dẹ̀ sọ fún yín pé ìwádìí fi yé mi pé family 4 ló dá Ọ̀yọ́ lẹ̀. Family alákọ̀ọ́kọ́ òun ni family Odùduwà, ẹ jẹ́ kí n sọ pé family Ọ̀rànmíyàn. Family Ọ̀rànmíyàn òun ni alákọ̀ọ́kọ́. Family Olúgbọ́n òun ni ẹlẹ́ẹ̀kejì, bẹ́ẹ̀ sì ni family Àrẹ̀sà òun ni ẹlẹ́ẹ̀kẹta. Family ẹlẹ́ẹ̀kẹrin, mo ti gbàgbé family ẹlẹ́ẹ̀kẹrin, ṣùgbọ́n màá kọ́ sí Òkèǹbí. Mo ti gbàgbé family ẹlẹ́ẹ̀kẹrin, màá kọ́ sí Òkèǹbí. Family mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ló dá ìlú Ọ̀yọ́ lẹ̀. And ẹ jẹ́ kí n kúrò nílùú Ọ̀yọ́, ẹ jẹ́ kí n lọ sí ìlú Abẹ́òkúta. Àwọn ibi tí mo tún ṣe ṣèwádìí rí náà nìyẹn. Ní ìgbà tí mo dé ààfin Aláké, nǹkan kan wà tán fi yé mi tó ṣe pàtàkì wípé bí Abẹ́òkúta ṣe tó yẹn, bí Ẹ̀gbá ti ṣe tó yẹn, family 7, ẹbí 7 péré òun ló dá Ẹ̀gbá lẹ̀. Mi ò lè mọ iye family tó dá Ilé-Ifẹ̀ lẹ̀ tí wọ́n kọ́kọ́ tẹ̀dó sí Ilé-Ifẹ̀, but àwọn kan máa ń sọ pé 10 ni. Kẹ wá wò lọ bẹ́ẹ̀ yẹn, kẹ wá wo iye families ta ní òde òní ní ilé tó jẹ́ pé bá a fẹ́ bóyá a kọ̀, bóyá a fẹ́ ṣe ọ̀rọ̀ àyọnusọ ni, bóyá a fẹ́ ṣe kinní kan ni, ó sọ pé a ti fẹ́ra wa lọ́pọ̀lọpọ̀ gbà. Ní ilé tó túmọ̀ sí pé family ti fẹ́ra wọn, bóyá a fẹ́ bóyá a kọ̀, a ti fẹ́ra wa. Ẹbí kan tó jẹ́ pé ẹbí kan wọ́n ti dẹyọ kan, wọ́n tún ti fọ́ọ̀mù ẹbí míì ti fẹ́ra wọn, wọ́n tún ti dẹyọ kan, wọ́n tún ti fọ́ọ̀mù ẹbí míì. Òun ló fà á tá a fi bẹ̀rẹ̀ sí ní pọ̀ tá a fi pọ̀ dé òde òní yìí. So bóyá a fẹ́ o, bóyá a wá kọ̀ ni, ẹbí ni gbogbo wa, pàápàá jùlọ àwa tá a jẹ́ ìran Yorùbá. So mi ò wá rí nǹkan kan tó yẹ kí a wá wò pé ìjà ló yẹ ká máa bára wa jà lóòrèkóòrè. Idà ń bàkọ̀ jẹ́, inú idà ń dùn. Idà ò mọ̀ pé ilé òun lòun ń bàjẹ́. Ọ̀rọ̀ yóò ṣe kókó, ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ sì ni nínú fọ́nrán tí mo ṣe kọjá, mo sọ pé bálàǹgbá ò bá lanu,
bógiri ò bá lanu aláǹgbá ò lè wọnú ẹ̀. Ògiri wa ti wá ń lanu báyìí o, ẹ̀yin ọmọ Yorùbá. Kò sí nǹkan kan tá ní ká fi máa bára wa jà, kò sí. Ẹ jẹ́ á gbà fúnra wa. Ní August 20 mi ì lè gbàgbé ọ̀rọ̀ yìí, torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí inú Ifá ni wọ́n ti yọ́ jáde. Ó ní ìgbà àkọ́kọ́ tí máa ń kọ́ lọ sí ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ṣe ní Liberty nìbàdàn, Adámàsìngbà nìbàdàn. Níbẹ̀ ni wọ́n ti sọ ìtàn kan. Wọ́n sọ ìtàn kan níbi event tá à ń sọ yìí. Mo jókòó sọ́ọ̀kan ni níjọ́ náà tí mò ń wò wọ́n látọ̀kan. Ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n sọ ni mò ń gbọ́ kedere torí Kristẹni ni mí, mi ò kí ń ṣe oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n anything tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú ìran Yorùbá, òun ni mo máa ń dá sí. Wọ́n wá sọ ìtàn náà, wọ́n ní èèyàn mẹ́ta àwọn kan wà, ẹ jẹ́ kí n pè wọ́n ní 5. Àwọn 5 kan wà. Elédùmarè dá wọn sí ilé ayé. Nígbà tí Elédùmarè dá wọn sí ilé ayé, wọ́n wá délé ayé, àwọn 5 wá bẹ̀rẹ̀ sí ní jà pé èmi mo fẹ́ jẹ́ olórí, èmi mo fẹ́ jẹ́ onírù, èmi mo fẹ́ jẹ́ aláṣẹ. Wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn jà. Tẹ́ pé Elédùmarè wá pé ogun wọn jọ níjọ́ kan pé eléyìí tẹ́ fi ń bára yín jà yìí, kí ló dé tẹ́ fi yan olórí láàrin ara yín? Wọ́n ní rárá o, èmi ni màá jẹ́ olórí. Elédùmarè wá sọ fún wọn pé kí wọ́n lọ pa ejò. Tó má ti pa ejò, wọ́n pín ejò láàrin ara wọn. Tó má ti pín láàrin ara wọn, kó jẹ́ kóun mọ̀ bí wọ́n ti ṣe pín ejò náà. Wọ́n wá pa ejò. Wọ́n wá pín ejò, wọ́n gé sọ́nà 5. Èèyàn kan mórí. Àwọn 3 máàrin, èèyàn kan mórù. Wọ́n wá padà sọ́dọ̀ Elédùmarè wípé Elédùmarè a máa ti ṣe bó ti sọ. Ta ló mórí láàrin yín? Wọ́n ní lágbájá ló mórí. Ó ní ẹni tó mórí yẹn ẹ jẹ́ kó máa jẹ́ olórí láàrin yín. Wọ́n ní ta ló múrù láàrin yín? Wọ́n ní lágbájá ló múrù. Wọ́n ní ẹni tó múrù ẹ jẹ́ kó máa jẹ́ aláṣẹ. Inú mi nǹkan rántí ẹsẹ̀ Ifá tí wọ́n ti sọ̀rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ wá wà láàrin, ẹjọ́ máa support ara yín láti ṣe kíni, láti support olórí yín, kẹ́ ẹ sì máa support aláṣẹ yín. Ṣé rí pé ohun tó wà nílẹ̀ tó pín, ó tó pín gidigidi. So ìdí rèé tí mo fi rò pé kí n kàn sáré fi ìṣẹ́jú kan yìí kí n kàn fi sáré bára wa sọ̀rọ̀, ká fi bára wa sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe ń lọ, wípé ẹ jẹ́ á dẹ́kun ìwà bàjẹ́ wípé à ń bára wa jà, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára. Bóyá a fẹ́ bóyá a kọ̀, ogun lóde òní, a lè máa rò pé bóyá a kàn ń sọ̀rọ̀ ni, but lóòótọ́ ogun lóde òní, cyberspace wà lára ibi tí wọ́n ti ń jagun lóde òní, and bóyá a fẹ́ bóyá a kọ̀, ogun là ń bára wa jà tá a bá mọ̀. A kàn lo ìbọn physically láti fi para wa ni, ṣùgbọ́n à ń bára wa jà ogun òun náà ni. Ẹ wò kò ní jù báyìí lọ lénìí. Ẹ má gbàgbé pé Bùnmi Adétọ̀nà lórúkọ tèmi. Ẹ sì má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.